Ìjọba Èkó dìde ogun sí ṣọ́ọ̀ṣì Ridiimu àtàwọn mọṣáláṣí kan. Ní báyìí, àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde pé àwọn ti ti àwọn ilé ìjọsìn kọ̀ọ̀kan nílùú Èkó àtàwọn ilé ìgbafẹ́ kọ̀ọ̀kan tí wọ́n tàpá sí òfin ìpínlẹ̀ Èkó pa pátápátá, àti pé àwọn kò ní yé fọwọ́ òfin mú ẹni yòówù tó bá ta ẹsẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ìlú Èkó báyìí. Lára àwọn ilé ìjọsìn kọ̀ọ̀kan àtàwọn ilé ìgbafẹ́ gbogbo tí wọ́n ti tì pa pátápátá ní àwọn bíi ṣọ́ọ̀ṣì oníràpadà ní Redeemed Christian Church of God, Sanctuary of Favour, Mọṣalasi Ìfẹ́lódùn, Church of Children of God, Healing, Deliverance and Adoration Ministry, City of Testimony Church, Cherubim and Seraphim Ayọ̀níò, Station of Relief Christ Ministry. Àwọn ilé ìgbafẹ́ tí wọ́n ti pa ní Euphoria Night Club, Mainland Leisure and Suites, Selino Hotel, Lady B Suites àti ilé ìtajà ìgbàlódé Avro Market. Àtẹ̀jáde kan látọwọ́ kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká àti omi nílùú Èkó, ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab, lórí ẹ̀rọ alátagbà rẹ̀ lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù kejìlá ọdún 2023 yìí. Níbẹ̀ ló ti sọ pé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kejìlá ọdún 2023 yìí làwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún lọ káàkiri àárín ìlú Èkó tí wọ́n sì ti àwọn ilé ìjọsìn ọ̀hún àtàwọn ilé ìgbafẹ́ kọ̀ọ̀kan pa nítorí pé wọ́n tàpá sí òfin àyíká ìlú Èkó ní gbogbo ọ̀nà. Aláròyé gbọ́ pé lára ìdí pàtàkì táwọn aláṣẹ ìjọba Èkó ṣe ti àwọn ilé ìjọsìn náà pa ni pé wọ́n ń lo ariwo wọn láti fi dí àwọn olùgbé níbi tí ilé ìjọsìn wọn wà lọ́wọ́, èyí tí òfin ìlú Èkó takò ní gbogbo ọ̀nà. Bákan náà ni àwọn aláṣẹ ìjọba Èkó tún ti àwọn ilé ìtajà ìgbàlódé kọ̀ọ̀kan àtàwọn ilé ìgbafẹ́ pa nítorí pé àyíká wọn dọ̀tí tí kò sì bójúmu rárá. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, inú oṣù kẹwàá ọdún 2023 yìí ni gómìnà Babájídé Sanwó-Olú yan dókítà Babátọ́pẹ́ Àjàyí sípò ọ̀gá àgbà àjọ tó ń rí sí àyíká, ìyẹn Lagos State Environmental Protection Agency LASEPA nílùú Èkó. Alukoro ètò ìròyìn fún gómìnà Sanwó-Olú, ọ̀gbẹ́ni Gbóyèga Kọ́sílẹ̀, ṣàpèjúwe ọ̀gá LASEPA náà gẹ́gẹ́ bí ògbóǹtarìgì onímọ̀ ìjìnlẹ̀ nínú iṣẹ́ ìṣègùn òyìnbó tó sì ti ṣiṣẹ́ káàkiri àgbáyé kó tó di pé wọ́n yàn án sípò pàtàkì ọ̀hún báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.